ẹ̀yin tèmi, ó lérò wípé ẹ rántí Kúnlé Àyànlọ́wọ́. Ìyẹn bàbá tẹ̀ ń rí fídíò wọn èyí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí. Wọ́n jáde nígbà kan láti wá sọ tí ojú wọn rí nígbà tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú Alhaji Wasiu Ayinde Marshal. Wọ́n jẹ́ ká mọ̀ wípé 32 years òun ni àwọn fi bá Alhaji Wasiu ṣiṣẹ́ tí àwọn ò sì mú nǹkan kan bọ́ ń bẹ̀. Wọ́n ní kódà àwọn ò kọ́lé, bẹ́ẹ̀ ni àwọn ò ralẹ̀. Wọ́n ṣàlàyé, wọ́n jẹ́ ká mọ̀ wípé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ tó ń bá Alhaji Wasiu Ayinde, tí wọ́n bá wọn kọrin, tí wọ́n bá wọn gbé orin, tí wọ́n bá wọn lùlù, wọ́n ní bí ẹrú òun ni Alhaji bó ṣe mọ̀ ń ṣe wọ́n o. Wọ́n nítorí wípé àwọn ń ṣiṣẹ́ pẹ̀lú bẹ̀rù ni, àwọn ò lẹ́nu àti sọ̀rọ̀. Iye tí wọ́n bá kó fáwọn òun làwọn ń gbà. Ara tó bá wu Alhaji Wasiu òun ni wọ́n fi àwọn dá. Kódà bàbá yìí sọ̀rọ̀ títí débi wípé international passport àwọn tó wà lọ́wọ́ Alhaji Wasiu Ayinde wọn ló tó 3. Wọ́n ní lóòótọ́ àwọn èèyàn rí àwọn wípé àwọn ń lọ sílùú èbó, àwọn lọ ń kọrin. Àwọn èèyàn ń wò àwọn bí olówó torí pé àwọn ti wà lẹ́yìn Alhaji Wasiu. Wọ́n ní ṣùgbọ́n àwọn ò ní nǹkan kan o. Wọ́n láwọn ń lọ sílùú èbó, àwọn ń lọ àwọn ń bọ̀ lóòótọ́, ṣùgbọ́n pásítọ̀tì àwọn wọ́n ní ò sí lọ́wọ́ àwọn o. Wọ́n nítorí wípé gbogbo ìgbà tí àwọn bá ti ní ìrìn àjò láti lọ sílùú èbó, wọ́n ní ọjọ́ táwọn bá fẹ́ lọ yìí gangan táwọn bá ti dé airport, òun ni Alhaji Wasiu wọ́n sì kó passport fún oníkálukú. Wọ́n ní táwọn bá ti débi táwọn ń lọ nílùú èbó, wọ́n sì gba àwọn passport yìí lọ́wọ́ oníkálukú. Táwọn bá tún fẹ́ padà sílùú Nàìjíríà, òun ni wọ́n tó pín fún wọn. Tí wọ́n bá sì tún ti dé airport nílùú Nàìjíríà, wọ́n ó tún gbà padà. Wọ́n tẹ̀síwájú, wọ́n jẹ́ ká mọ̀ wípé kò wá sí ẹni náà èyí tó bá Alhaji Wasiu ṣiṣẹ́. Wọ́n ní kódà kẹ́ni náà ò lọ, wọ́n ní yóò tún padà o. Wọ́n á bi wọ́n léèrè bó ló ṣe jẹ́. Bó ló ṣe jẹ́ pé ẹni tó bá ti lọ tó kúrò lọ́dọ̀ wọn tí tó máa ń padà. Bàbá yìí láwọn ò lè ṣàlàyé. Nínú fídíò náà nígbà náà lọ́hùn, wọ́n sọ̀rọ̀, ọ̀rọ̀ náà pọ̀ díẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú nǹkan tí bàbá yìí sọ ní àsìkò ìgbà náà lọ́hùn kó tó di wípé a tẹ̀síwájú. Fẹ́ kúrò, wọ́n á fún yín ní pálí yín padà. Tẹ́ bá gba pálí ẹ̀, tẹ́ bá tún ti dé Muritala ń bí, wọ́n á tún gba pálí ẹ̀ padà. So èmi dẹ̀ rò pé ó wà nínú òfin Nàìjíríà pé pálí oníkálukú ló yẹ kó ṣe kí ni? Ọwọ́ ẹ̀ ló yẹ kó máa. Ọwọ́ ẹ̀ ló yẹ kó wà. Pálí mi tó ń bẹ lọ́dọ̀ Alhaji sí o tó 3 tí mi ò rí gbà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Ẹni tó bá ti kúrò, ẹ lè gba pálí yín o. Kò sẹ́ni tó lọ tí ò ní padà. Kí ló dé? I don't know. Kò sẹ́ni tó lọ tí ò ní padà. tí ò ní padà. Àfi tó ń tọ̀hún bá kú lókun. Ọ̀rọ̀ ńlá lẹ sọ yìí o. Ọ̀rọ̀ ńlá ni. Tí Alhaji bá gbọ́rọ̀ yìí, ó máa dàbí pé. Èmi ò Ọlọ́run ọba nìkan ní kẹ̀dá ó máa bẹ̀rù. Ṣẹlẹ́ni tó bá máa pààyàn tí ò lè jíyàn, ikú yìí kí la máa ṣe ń jọkan. Gbogbo wa náà ni. So kí la ń bẹ̀rù kú yẹn fún? Alhaji pàdé wa lójú ọ̀nà, ó dẹ̀ dá mọ́tò yẹn dúró. Ẹni ẹ̀ ń gbé mi lọ sọ́sítù. Kí ló ṣẹlẹ̀? Ẹni ẹ̀ wá, mo wá ń try láti ṣàlàyé fún wọn pé nǹkan báyìí ló ṣe mí. Ẹni ẹ̀ wá ní òun fẹ́ lọ mú mi rí GP ni. So doctor ni wọ́n ń sọ. Ó ń láti dá mi padà. Ó kàn sọ fún mi ni pé kí n bọ́lẹ̀ ní mọ́tò yẹn kí n ṣe kí ni? Pé kí n padà sílé. Inú dẹ̀ ń dùn yìí. Ọ̀sà yẹn ni mò ń nọ́ọ̀sì di òní olómi. Èyí tí mo fi kúrò yìí, ìjà agbóni tó dẹ̀ lágbára gidi. 20 ọdún èmi yìí, èmi ó máa bẹ̀rẹ̀ sí calculate ẹ̀ o láti ya 2022 yìí. Torí bá fọ́ mi tàbí nínú mi látàsìkò yìí lọ, Wasiu Ayinde mi ò ní pariwo ẹlòmíì, ìwọ ni máa pariwo. Débẹ̀ ẹ bá mi wo 1990 sí 2022. That's 32 years. 32 years. So ẹ wá sọ pé ẹ achieve nǹkan kan. Mi ò achieve ohun tẹ́ ń sọ. Ẹ ra lẹ́ ń bẹ̀. Ṣe rí ìlú tá a gbé lọ́wọ́ yìí, à ń fi ń búra asán. Bẹ́ẹ̀ni. Ẹni tó bá fi búra asán, ìgbẹ̀yìn ayé ń tọ̀wọ́ ò ní dà, òun rè. Kú san rè, san kọ̀bì,
amúnijẹun aláwọ̀ amúnidébi tẹ́nìkan ò dé rí wọn ò gbọ́dọ̀ fi kíní ìbúra fún èèyàn kan igi ajére o tí wọn bá parọ́ pẹ̀lú ẹ̀ bó ṣe wà yìí ìgbẹ̀yìn ayé ń tọ̀ wọ́n ò lè dà ó ṣòro láti fi búra. ẹ sọ pé achieve nǹkan kan. tó bá jẹ́ pé nǹkan míì wà tá a tún lè pè pé ó worst orúkọ míì wà tá a lè fún categorically ni mo ń sọ fún yín pé ó worst. bẹ́ẹ̀ ni iṣẹ́ tẹ̀ ń ṣe ó dàbí ẹni pé ìbẹ̀rù lẹ fi ń ṣiṣẹ́. ìbẹ̀rù ni o. wáyé tó fi wáyé iṣẹ́ alájì burú bẹ́ẹ̀ ni alájì tá à ń wò tán máa ń wò lórí stage tán máa ń jó tán máa ń ṣe alárìíyá ni wọ́n. ẹ̀yin lẹ wò ó bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ìta. abẹ́ẹ̀rí báyìí ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ Kúnlé Àyànlọ́wọ́ wọ́n ti padà sọ́dọ̀ Wàsíù Àyìndé Marshal gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ pé kò sẹ́ni tó kúrò lẹ́yìn Alhaji Wàsíù tí ò ní padà ṣùgbọ́n àwọn náà wá ti padà lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé àríbi tí Alhaji Wàsíù Àyìndé Marshal èyí tí wọ́n ti ń kí wọ́n káàbọ̀ tí wọ́n sì ń jẹ́ kí wọ́n mọ̀ wípé ọmọ wọn ni Kúnlé Àyànlọ́wọ́ ń ṣe lọ́jọ́kọ́jọ́ nígbàkúgbà. ẹ wò ó lórí stage láti rí tí Alhaji Wàsíù Àyìndé Marshal èyí tí wọ́n ń kí bàbá Kúnlé Àyànlọ́wọ́ tí wọ́n sì ń kí wọ́n tí wọ́n ń kí wọn káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin tèmi ó gbẹnu tán o ẹ̀yin ẹ jẹ́ ká jọ wo fídíò yìí kẹ́ ẹ gbọ́ àwọn ohun èyí tó ń jáde lẹ́nu Alhaji Wàsíù Àyìndé Marshal. Ṣáídá ẹbí iye tún bẹ́ẹ̀ ọ̀rẹ́ bẹ́ẹ̀ Ṣáídá. Ọjọ́kọ́jọ́ gbogbo ayé gbogbo ìgbà ọmọ tẹ̀lé ní gbogbo ẹnu mi gbà. Àyànkúnlé onílù ọmọ akẹ́ wá ń bìyọ́ kiri àlẹ́ orí ọ̀rẹ́. Ó kẹta alákọ̀ọ́kọ́ fojú ìjọ mi. ẹ̀rí wípé ó gbẹnu tán ó lẹ́tìkẹ́ abẹ́ẹ̀rí báyìí wípé ó jọ gàté kò jọ gàté ọ̀rọ̀ tí Kúnlé Àyànlọ́wọ́ èyí tí wọ́n sọ nígbà náà lọ́hùn wípé kò sẹ́ni tó kúrò lẹ́yìn Alhaji Wàsíù Àyìndé èyí tí ò padà ó ti wá kàn wọ́n báyìí o àwọn náà ti lọ wọ́n ti dé wọ́n tún ti padà báyìí kí wàá ní ká pe léyìí ẹ̀yin tèmi kí ni tẹ́yin náà rò lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn gbogbo dáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe tó bá ṣe ìgbà àkọ́kọ́ ní èyí tí ẹ̀yin ṣalábàápàdé fídíò wa ẹ má gbàgbé láti subscribe sí orí page wa bá a bá ṣe ń ju àwọn videos wa ẹ máa bá wa comment ẹ máa bá wa like ẹ máa bá wa share abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.